sórí àwọn ìwà kan wà tó máa ń wù sí ó lè máa ń bí mi inú mo dẹ̀ rí pé o ti fẹ́ sọ kíní yẹn di attitude báyìí jẹ́ pé tí business bá ti dé ní àti ẹ̀pọ̀ báyìí ó máa ń fẹ́ gbowó jù mí lọ. o ò fẹ́ rántí pọ́kùnrin ni mi ṣá. Egun mẹ́sàn-án ni mo ní náà. Egun mẹ́sàn-án ni mo ní o. O ti gbàgbé pé mi ni mò ń lọ forí rúgbó business yẹn wá o ti gbàgbé. Ẹnìkan náà ló máa ṣe kan náà tí ọ̀nà máa fi là á. Kí ló dé tó ń bọ̀? Tí ẹ̀ dóná ṣé o ò wíìvì pé àwọn kékeré wọ́n ti kéré jù fún ẹ̀yìn? Kò fẹ́ yí ẹ ṣọ́dọ̀ àwọn ọmọ yìí àwọn gbogbo ló máa fi ń tún jẹ ṣe sórí kí wọn kàn lùkù yan wọn náà ṣáà ó mọ bó ṣe ń lọ náà. èyí ò ó dáa dúró dán báwo ló ṣe fẹ́ fi kífẹ́ ìṣara máa bò báyìí ó wá pàdé irú eléyìí yìí mọ nǹkan tí mo lè fi wé báwo ló ṣe fẹ́ explain ara ẹ̀ náà. ọ̀rẹ́ á lókè wé mi. ọ̀rẹ́ ti sú mi ọ̀rẹ́ ti sú mi ọkọ̀ tí ẹ jẹ́ mọ́. ẹjọ́ èmi ò ní port ẹ wá dá mi dúró sínú mọ́tò ẹ fi bá màmá ẹ lọ sẹ́ńpẹ́ sọ̀rọ̀ kí ló fọwọ́ gbọ́dọ̀ dáradára yẹn náà. ṣé o mọ̀ nǹkan tá à ń sọ bí i mean fún mi ní few minutes a máa ṣe tán bí. kí n ṣe kí ni. hello. ẹ wo bí ẹ tún mi wo èmi ọmọ tó ń sọ tí wọ́n sọ tán nígboro ó ní in the port lè wá dúró síbí tí wọ́n fi mí ṣe shit. màájì wájú ẹ. màmá mi ò bá ti yín wá o torí bẹ́ẹ̀ ṣe wà yẹn ìjọ́kíjọ́ tẹ bá kú ọmọ agbọ́kùnrin kò lórí yín ni wọ́n ní kẹ́ ẹ lọ sẹ́ńpẹ́ pẹ̀lú ẹ̀sẹ̀ńpẹ́. ẹ jẹ́ ṣẹlẹ̀ wọnú mọ́tò ìkàmà lọ. mo ní kó fún mi ní few minutes máa ṣe tán pẹ̀lú wọn bí. kí lẹ sọ mi ò gbọ́. ọ̀ṣìyẹ̀ lè wọnú mọ́tò ìkàmà lọ ṣá. wáyé ẹ. lọ dúró tèmi ní. lọ́wọ́ kó tó fẹ́ bá kí ló ṣe tó ń sáré kiri báyìí kí ló tó ń sáré kiri báyìí. dúró pé kí ló. ṣé ọmọ fẹ́ fọ́ mi lórí ni ọfẹ́ fọ́ mi lórí. báwo ló ṣe ṣe báyìí. Káyọ̀dé àdìẹ fẹ́ fọ́ mi lórí àdìẹ fẹ́ fọ́ mi lórí orí mi. Káyọ̀dé orí mi. mo gbá sílẹ̀ fún mi náà. kí ni o gbé. kò sí wàhálà mọ́wọ́ mi pàdé mi ń lé o mọ́wọ́ mi pàdé mi ń lé mi o